tó mo kí wa o pé a kú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni a kú ọjọ́ mẹ́ta ẹ̀ẹ́dẹ́ ọdún bí bẹ́ẹ̀ dẹ̀ ò bá dùn bí ìgbẹ́ nílùú rí. tó mo kí wa, orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sí, aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí TV, tí mo tún yẹ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sí Herbal and Cosmetics Production, ọmọ Gíẹ̀sí Spiritual Store, ọmọ Gíẹ̀sí TV. Níbẹ̀ láti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti fẹ́ wọlẹ̀. A máa gbọ́ àwọn oríṣiríṣi agbára kan láyé ìgbà kan, pé bàbá kan ó ń derin, ó ń dẹfọ̀n, ó ní kinní báyìí, tó bá ní kí nǹkan báyìí ṣẹlẹ̀, nǹkan báyìí ó ṣẹlẹ̀. Àwọn agbára yìí wà káàkiri nígbà yẹn. Ọlọ́run fi àwọn alágbára kọ̀ọ̀kan káàkiri, ó fi wọ́n sọlẹ̀ káàkiri sínú àwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Ǹjẹ́ àwọn agbára yìí ǹjẹ́ ó ṣì wà àbí kò sí mọ́? Ṣé gbogbo wọn ni wọ́n ti gbé agbára yìí lọ sí ọ̀run ni? Ìdí rèé tí ọmọ Gíẹ̀sí àtàwọn ọkọ rẹ̀ tí a fi máa ń ṣe àbẹ̀wò sí àwọn alágbára kọ̀ọ̀kan tí wọ́n sì kù. Ẹ má gbé kínní lọ sọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti lọ, àwọn ọmọ wọn gan ò mọ̀ dí agbára yìí nítorí pé wọ́n ti fi ojú wò pé nǹkan tí ò dáa ni. Ọlọ́run ò sọ pé ká má lo ewé àtegbò, ó dáa fún lílò wa ni. Kì í wá ṣe pé ká mọ àwa ni à ń wò pé n tí èmi wò ń bẹ̀ ni pé wọ́n fi bá ti tọmọdé àkejì jẹ́. N tí ò dá ń bẹ̀ nù, wọ́n fi bá tọmọdé àkejì jẹ́. Tó bá ti jẹ́ pé bí tiẹ̀ ó ṣe dáa ni nǹkan tó ń lò fún, èmi ò rí nǹkan tó burú ń bẹ̀. Má jẹ́ kán confuse ẹ. Àwọn tí wọ́n pa tìtàn ní kò wúlò níjọ́ kìíní àná, wọ́n tún padà sórí ẹ̀ ni. Ọlọ́run dá ewé àtegbò fún ìwúlò èmi àti ìwọ ni. Ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀. Tẹ́nìkan bá wá dúró síbi kan tó wá ń sọ pé kò rí bẹ́ẹ̀, kàn sí gbá kò dáa kíní, wọ́n nígbà tí wọ́n ń kó kíní kan sí ọpọlọ pé nǹkan tí wọ́n ní tó jẹ́ góòdù yẹn kò dánù kí o gba pàǹdà títí wọn. Ìgbìyànjú ṣíṣe ó yàtọ̀ gédéǹgbé sí ẹ̀sìn. Ẹ má jẹ́ àdàpọ̀ mọ́ra. Ẹ má jẹ́ ká dàpọ̀ mọ́ra. Ọlọ́run ó ṣàánú fún wa. Ìbà Elédùmarè ọba o, ọba àjíkí ọba àjígẹ̀, mo ṣe bà kí bà mí ṣe. Ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí, alápòrè tó máa rẹ̀ ń pèlè alápò kàlòlò tí ń gbé wá níbi kàlòkàlò ó di àwòbá. Ìbà ni mo ṣe bá ara orúfí. Jojú ẹyẹ rẹ mọ, jẹ̀dọ̀jẹ̀dọ̀ ẹyẹ rẹ mọ, ẹyẹ kan fúra gàjígì tó lójú ọmọ bí kìrìkìrì ni mo ṣe pè yín lẹ́yẹ rẹ mọ, nítorí ṣe lájọ payá jẹ́ ń ṣe lájọ pọ̀yẹ̀lẹ̀ múlẹ̀ ṣe lájọ sọ pé àní dalẹ̀ ẹ̀mọ́ dalẹ̀ mi dalẹ̀ yìí. Ìbà ni mo ṣe o. Ìbà bàbá, ìbà yèyé, ìbà fún gbogbo ajínilọ pátápátá. Ọmọ Gíẹ̀sí, mo tún gorí ètò lénìí o. Mo kí wa o. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá, mo kí gbogbo ajínilọ. Ìbà aládéládé, ìbà lóyè, mo ṣe bà kí bà mí ṣe. Kí ni tá a tún mú wá lálẹ́ yìí? Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń pè mí pé àwọn ti gbìyànjú títí kò yọ, bí ìgbà tó oògùn tiẹ̀ sí ni. Ẹlòmíì ó sọ pé owó tóun ti ná lórí pé òun ń ṣe oògùn kì í ṣe owó kékeré. Eléyìí ni ọmọ Gíẹ̀sí rò papọ̀ àtàwọn ọkọ rẹ̀ pé lóòótọ́ oríṣiríṣi ajẹ́gùn ló wà tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́. Mo dẹ̀ máa ń sọ kinní kan o. Ọlọ́run tó sọ pé ká máa gbàdúrà láì sinmi, ṣe kí wọ́n máa ń sọ́nu fídíò mi. Ọlọ́run yẹ o, kò sọ pé tẹ bá ti kírun láàárọ̀ ẹ̀ má kì í mọ́ o. Ẹ gbàdúrà tí ilé ó fi sùn ni, ẹ tún jí lóru ẹ tún gbàdúrà o. Bẹ́ẹ̀ ni, ó túmọ̀ sí pé ìwọ gangan ò gbọ́dọ̀ sùn. Èèyàn méjì ní lójú oorun. Ẹni tí ó bà ló jẹ́ òní lójú oorun, ẹni tí ó tún ṣe ní òní lójú oorun. Ọlọ́run yóò gbà fún wa. Apọ̀ tó òní kọ kò ní ká èmi náà o. Ibo ni kí n gbà wọlé? Ó dáa. Èyí tí mo wá ṣèwádìí ẹ̀ lálẹ́ tí mo mú wá lálẹ́ yìí, mo ti wà lórí àṣírí ó ti tó bí ọdún kan. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ gbìyànjú nígbà míì ó lágbára púpọ̀ o. Kí ni mo sọ? Nígbà míì ó ní agbára púpọ̀. Ṣé gbogbo oògùn tí wọ́n ń ṣe fún ọ ní òṣìṣẹ́ ni?
ṣé gbogbo oògùn tí wọ́n ń ṣe fún ọ ni òṣìṣẹ́? kì í ṣe bẹ́ẹ̀. ìwọ gangan mójútó rẹ, má fi àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún ọ yẹn má pè wọ́n lónìí. ìwọ gangan mójútó rẹ. téèyàn bá jẹ́ ewé ọ̀sọ́pọ̀ tó lásán tẹ̀ fatari sínú ẹ̀ tẹ̀ jù sẹ́nu tẹ̀ jẹ́, ó ní iṣẹ́ tí ń ṣe nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni, ó ní iṣẹ́ tí ń ṣe nílẹ̀ Yorùbá. ẹ má jẹ́ afẹ́tẹ̀lẹ̀ mọ́ palàpalàpà. àwọn nǹkan kan wà tó jẹ́ pé a lè máa lò tó lè máa ṣe ìkúnlọ́wọ́ fún àwọn àṣírí tá à ń lò tá a fi máa rí gbígbàdúrà lórí ẹ̀. àwọn tó jókòó ti sẹ́yìn gan, àwọn náà ò dúró, àwọn náà ń lò ó. àwọn náà ń lò ó. bó ṣe jẹ́ nù. wọ́n fi rẹ̀ sílẹ̀. gbogbo àwọn nǹkan tó lè máa mú àdúrà gbà lára ẹ̀, òun ni kò jí dìde. bẹ́ẹ̀ ni, ẹlòmíì ò ṣe sàárà rí láyé. ǹjẹ́ o mọ̀ pé ó dáa púpọ̀ àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó o bá ń ṣe kó mọ ibi sàárà tì? ọ̀nà ọ̀la ló burú jù ni wọ́n ti máa ń dúró dé èèyàn jù. ọ̀nà rírí ṣe etí láwájá bá ṣe kíní yóò rí ṣe ń bẹ̀ ni wọ́n ti máa ń dúró dé èèyàn jù. tó o bá sòkè gbẹ̀yìn dáhùn. ọmọ ìyá mi, wọ́n tura lẹ̀ lọ́nà àti jẹ́ èèyàn o. ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tó bá gbé láyé, ìgbésẹ̀ tí ó bá tọmọ làkejì jẹ́, wọ́n bá wọn gbé o. torí nígbà míì bàbá máa ń jẹ èso àjàrà téyín ó sì máa kan ọmọ. rò ó, gbogbo ìrìn àjò tó bá ń rìn, máa wẹ̀ yẹn wò pé sáwọn ọmọ mi ó fi àdúrà ránṣẹ́ sí mi lọ́la, àbí pé ni wọ́n máa fi ránṣẹ́. kíyèsí, tó bá sọwọ́ báyìí, ibi tọ́wọ́ ẹ dé lágbára ẹ mọ́ o. àwọn èèyàn ó gbà bí wọ́n ó gbà bí. tó bá sì lágbára láti pa, ó lágbára láti jí, ó tún wá wọn bí tó tún wá burú sí, kò lè dọ̀la kó wá jáde síta gbangba pé mi ni mo pa lágbájá. kò ṣeé ṣe bẹ́ẹ̀. ó túmọ̀ sí pé wà tí ó dáa ni. tí wọ́n bá bí abiyamọ tó bá ju ọmọ sínú èrùn, tínú èrùn bá rọ̀, tínú abiyamọ bá rọ̀ sínú èrùn ó rọ̀ ni. kó tó bá tọmọ ọlọ́mọ jẹ́ rò ó. èpè ẹlòmíì fi ń banu láti fi bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. ọmọbìnrin kan bóyá ó gbá ọkùnrin ni bóyá ó ṣèkan ni, wọ́n lórí sífù kọ́ ni, ó sì sọ̀kalẹ̀ lórí báìkì ó sì bẹ̀ sódò. nínú ayé kan yìí náà tá a wà yìí, ayé àfọwọ́bà fílẹ̀ yìí, ìbádá kó o kíyèsí o. kíyèsí o. lò ó kò dáa. agbára tó ní tó fi ń ba tọmọnìkejì jẹun, múra sí máa lò lọ. máa lò lọ. kì í sára ta nìkan ní wọn fún ọ lépè tó bá yà, àwọn ọmọ tó bínú ó padà fún ọ lépè. torí gbàtà bá ń gbọ́ bó o ṣe lo ìgbé ayé ẹ, bó o ṣe bá ọ̀nà jẹ fáwọn, wọ́n sì máa fi pè ránṣẹ́ sí ọ́n bíi tó bá wà náà sáré tó wá jẹ́ ní tó wù ọ́ nù. múra sí i. tí mi wá fẹ́ sọ lónìí, tí mo mú wá lónìí, òun ni ìmùlẹ̀ ajẹ́gùn. à ń ṣiṣẹ́ kò jẹ́, a ti gbìyànjú kò lọ. tẹ́lómi bá lóun fẹ́ ṣiṣẹ́ kan lọ́dọ̀ mi, mo máa ń sọ fún pé ẹ má rò pé iṣẹ́ tẹ́ fẹ́ ṣe yẹn nìkan gangan ló yẹ kẹ́ ẹ ṣe. nígbà míì tó wá sí ọpọlọ mi, mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé ẹ̀yin máa wò pé iṣẹ́ yẹn gangan ni mo fẹ́ ṣe. àwọn iṣẹ́ pẹ́pẹ́ tí ó mú ohun tó ṣe pé kó tó ṣe ni wọ́n ti mọ̀ pé ó fẹ́ ṣe nǹkan. Ọlọ́run ó gbà fún wa, àdúrà wa ó gbà. ẹlòmíì wọ́n ti tẹ̀lé, ẹlòmíì ègún ìdílé ti wà lára láti kékeré, láti inú ilé wọn tó ti jáde. ṣe rí àtúndè, àṣínà, àwọ̀ ẹnu nǹkan yẹn ó dáa púpọ̀, kó ní gbìyànjú máa lò ó. ó dáa púpọ̀ o. eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí, tí mo pè ní ìmùlẹ̀ ajẹ́gùn. a ṣe àwárí ẹ̀, a sì dánwò, a rí pé bó ṣe rí nù o. bẹ́ẹ̀ ni, a ṣe àwárí ẹ̀, a dánwò, a rí pé bó ṣe rí òun nìyẹn. bẹ́ẹ̀ ni, gbogbo iṣẹ́ tó ń lò tó ní òṣìṣẹ́ òun, tó bá bẹ̀rẹ̀ sí ní lo eléyìí tí mo sọ yìí, tí mo fẹ́ fi sílẹ̀ yìí, ó máa mú àbọ̀ tó dáa fún àwọn tí wọ́n ṣiṣẹ́ fún ọ, àti eléyìí tí wọ́n gan ṣe fún rẹ tó rò pé kò jẹun. kí lẹ́ bá mi wá ọwọ́ elégbèdè tó bá torí báyìí, eléyìí torí báyìí, kì í ṣe tó kákò báyìí tán o, torí báyìí
torí báyìí tí mẹ́rin yìí tó lọ straight eléyìí náà wà lè rí báyìí ẹ wò dáadáa o. ṣẹ́rọ owó elégbèdé yìí ẹ bá ti mú tó tóbi dáadáa ni o, tó ti gbó tó ti gbági dáadáa táyàwó ẹ tí ẹ bá mi wá owó ẹyọ 5 egbò èsìsì funfun, egbò èsìsì àgbọ̀nrín, egbò èsìsì pupa, bẹ́ẹ̀ ni ṣẹ̀ǹpó ti di 3 ewé iná pupa tàbí funfun, ilé alápàǹdẹ̀dẹ̀ tó wà lára àgànná sẹ́tìmọ́ tó máa ń tò sára àgànná lẹ́bàá mi wá nítorí àwọn oníbèèrè. tẹ́ bá ti mú ọwọ́ igi tí èpo igi tí ń gbóhùn, tẹ́ bá ti mú ọwọ́ elégbèdé yìí, àárín ìka ẹ̀ yìí lẹ́ fi owó ẹyọ kọ̀ọ̀kan sí, àárín ìka yìí lẹ́ fi owó ẹyọ kọ̀ọ̀kan sí, ó ṣe 4, àtàrí lẹ́ fi sí ibi. tẹ́ bá ti fàtàrí síbi, ẹ kó àwọn egbò àti ewé yẹn ẹ kó sí ní ọwọ́. tẹ́ bá ti kó sí lọ́wọ́, ẹ wá mú ilé ẹyẹ alápàǹdẹ̀dẹ̀, kì í ṣe tó ló fèrè o, alápàǹdẹ̀dẹ̀ ojúlówó, ẹ wá fi ẹ kó lé lórí. tẹ́ bá ti kó lé lórí, ẹ bá mi jó. tẹ́ ẹ bá ti jó, tẹ́ ẹ parí ẹ rọ́ sínú àdó. inú àwo funfun lẹ́ máa gbé àdó yìí sí, inú àwo funfun lẹ́ máa gbé sí. gbogbo àti bá wá fẹ́ lò ó ní bá a ṣe lò ó, gbogbo àti bá fẹ́ lò ó, mo yọ̀ǹda iṣẹ́ yìí torí pé ibi tí mo ti gbà á wọn ò ní kí n má fi sílẹ̀. inú àwo tẹ́ ẹ̀ ń gbé sí ibẹ̀ náà lẹ́ẹ̀ ti máa lò ó. aago kan òru ní lílò rẹ̀, ẹ bá ti tá sí ẹ bu epo sí, ẹ ṣàdúrà sí, ẹ là á. ṣùgbọ́n kó o tó lò ó níjọ́ tó bá kọ́kọ́ parí ẹ̀, kó o fẹ́ bẹ̀rẹ̀ lílò rẹ̀, mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nílò lọ́la. láti ibi awùjẹ orí ẹ̀ báyìí, láti ibi awùjẹ báyìí ó fi sáré, ó fi sáré, ìjọ́ kejì ẹ̀ ló bẹ̀rẹ̀ lílò. àìjúbà fi oògùn sínú lọ sọ́run. bá mi àgbàlagbà abákúdirò tí ì bá lọ òjúbà o. nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá o, nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá, nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá. ẹni tó bá ní òṣoògùn ó ti kú wọn àti ìgbésìn, ẹni tí ó bá ní òṣàyé ó ti kú wọn àti ìgbésìn bó ṣe bá gbá o. ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ o. ẹ lọ gbìyànjú ẹ bẹ̀rẹ̀ sí ní lò àwọn sẹ́sẹ́ ní òṣìṣẹ́ hùn, ìtẹ́jí sára tí òṣìṣẹ́ hùn, ẹ wá wo bó ṣe rí, kẹwò bí ó sì máa gbé iṣẹ́ yọ. nǹkan ń bẹ o, àṣírí tó dájú ni tọ́lọ́run bá ní kó rí ṣe, tí Ọlọ́run bá ní kó rí ṣe, àṣírí tó dájú ni. àwọn ọ̀nà kan wà tí ó máa ṣí fún ọ kíákíá ní tó bá ń lò. àwọn ọ̀nà kan wà tó rò pé tó ti gbìyànjú tọ́nà yẹn ò sí, tí ó máa ṣí fún ọ ní kíákíá. Ọlọ́run ó gbàdúrà wa. 08061408254 òun nọ́mbà tẹ̀lé pè wá sí. tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ mẹ́sẹ̀jì wa ni o. bẹ́ẹ̀ ni ẹ mẹ́sẹ̀jì wa. 09072793348 WhatsApp nọ́mbà wa náà ni, méjèèjì WhatsApp nọ́mbà ni. ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, tá a sọ pé kẹ́ ẹ béèrè ìbéèrè lórí àwọn kan wà tá a fi sílẹ̀ tó yẹ pé a sọ pé rárá kò ní béèrè nínú. ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ibi tó ti jáde pẹ̀lú ìmúlẹ̀ ni pé àṣírí yìí ò ní jáde. tẹ́lẹ̀ mi bá wá ń béèrè táwa ń sọ fún pé ẹ má béèrè lórí ẹ̀, yóò máa wò bí ìgbéraga, kò rí bẹ́ẹ̀.
kódà kó lérè tó jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ tá a bá ti lè fi ilẹ̀ hùn àdéhùn níbi tá a ti ń gba àṣírí. Ó ní bí àwọn àṣírí kọ̀ọ̀kan ṣe ń jáde o, mo fẹ́ kẹ́ ọkọ mọ̀ yẹn dájú, kì í ṣe ti gbéraga o. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé n tó gùn tí ò lópin náà ń pè lóògùn, n tó gùn tí ò ní òpin òun náà ń pè lóògùn. Tí n bá sọ pé kó bàbá mi bó ṣe tó rè, tí n bá tún dóko bàbá ẹlòmíì nítorí wò pé àṣẹ kékeré lóko bàbá ti tèmi. Nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá o, nǹkan ń bẹ ńlẹ̀ Yorùbá o. Ibi téèyàn bá rìn dé ní orí nàmọ́ o. Bàbá mi Gègé ayé wa wọ́n ní ọmọ kékeré tó ti dé 100 ìlú, tó ti gba ọgbọ́n ní 100 ìlú kì í ṣe ẹgbẹ́ àgbàlagbà tó ti lọ 100 ọdún láyé tí ò kú olójú kan lọ o. Ọlọ́run ó gbà fún wa. Mo kí gbogbo ilé. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi, aka ọmọ Gíẹ̀sì, aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Ẹ fọ́lọ̀ wa ní péjì wa, Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní péjì wa ní Facebook. Ẹ fọ́lọ̀ wa. Orí àkọ́kọ́ tẹ́ ṣe fún wa náà ní pé kẹ́ bá wa share program wa. Ẹ subscribe sí YouTube channel wa ọmọ Gíẹ̀sì TV. Àkúmọ̀rọ̀ ọdún Iléyá o. Ẹ̀mí wa sọ̀pọ̀ rẹ̀ lágbára Ọlọ́run ní fi ọ́ sàwátì wọn ní fèmí náà sàwátì tọmọtọmọ o. Àjọ péjú sí ọdún tó ń bọ̀ yìí ni. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọ Gíẹ̀sì fans club pátápátá látòrí chairman wọn tó fi dé ibi tó dé. Mo kí yín o, kò ní bàjẹ́. Ọmọ Gíẹ̀sì fans club iwájú la máa lọ, àní lọ ẹ̀yìn láí láṣẹ Èdùmàrè. Ọ̀dà o, ẹ bá mi gbìyànjú ẹ̀, àṣírí tó dáa ni wọ́n ti ń gbìyànjú títí o rí ipa àṣírí. Àwọn nǹkan tó yẹ kó o fi kún tó jẹ́ ni tó ṣe báyìí o, tó làwọ́ ìmọ̀ mú àṣírí dáhùn. Bẹ́ẹ̀ ni